Ẹ̀yin èèyàn mi o, um ẹ kú àná, ó kú èní, a kú ọdún àná, ẹ̀mí á ṣọ̀pọ̀lọpọ̀ ẹ̀, a ní fi eléyìí ṣàṣemọ̀ láṣẹ Ọlọ́run Olódùmarè. Jésù Olúwa wa, a kú òwúrọ̀, a kú ọ̀sán, a kú alẹ́, a kú ìyálẹ̀ta, a kú gbogbo ibikíbi tẹ́ ti ń gbọ́ mi. Èní á sàn wá sí ayọ̀ àti àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀. Jésù Olúwa wa, amen. Ẹ̀yin èèyàn mi, wọ́n ní tó bá tí ì dojú nǹkan, ẹ má jẹ́ kí a kàn máa dédé máa sọ pé ó ṣe é ṣe àbí kò ṣe é ṣe. Kò sí nǹkan tí ó ṣòro ṣe níwájú Ọlọ́run. Kò dẹ̀ sí nǹkan tí ò ṣe é ṣe fún Ọlọ́run láti ṣe. Ọlọ́run má jẹ́ á rí wàhálà tó ju agbára wa lọ. Àmín. Naomi náà bá ní ìṣèlú kìíní yẹn kàn máa tì pé òun fẹ́ kúrò láàfin sẹ́. Kábíyèsí, òun ń lọ s'Ákúrẹ́, òun padà. Small thing báyìí, nǹkan kékeré báyìí á ti lóun padà, òun fẹ́ kúrò. Wọ́n ní wọn máa mọ nǹkan tó tún bí Naomi nínú lánàá. Wọ́n ní kí ẹ wá wo wàhálà tí kábíyèsí tí Naomi ranjú tó lóun ń lọ. Wàhálà yìí ti fẹ́ pin ẹ̀mí òun. Ó ti fẹ́ pin ẹ̀mí òun. Òun ò ṣe irú eléyìí mọ́. Kábíyèsí, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ fún òun láyè kóun lọ sinmi sí Àkúrẹ́ torí eléyìí ti lágbára jù. Kábíyèsí, kí ló dé? Torí pé lórí ìfẹ́ tóun ní sí yín. Ẹ jẹ́ kẹ́mi òun kó gùn. Ẹ jẹ́ kẹ́mi òun last. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ òun ò fẹ́ mọ́. Ẹ jẹ́ kó, because inú fún àyàfo nínú palace yìí nígbà gbogbo. Ìgbà tí ẹ ti gba tòun, òun gbọ́ sí yín pé ṣùgbọ́n òun sọ pé òun ò nífẹ̀ẹ́ yín, òun sọ pé òun ò fẹ́ yín. Ẹ jẹ́ kí òun lọ stay sí ìta apart from ọ̀dọ̀ kábíyèsí kó jọ. Kábíyèsí eléyìí ti pọ̀ jù. Ààfin yìí ó ti fẹ́ pin òun lẹ́mi. Òun lọ, wọ́n ní before you know it, ojú Naomi ràn. Ó ní láéláé òun padà, òun lọ. Bínú ṣe, wọ́n ní kábíyèsí wá bẹ̀rẹ̀ sí ní bẹ̀ Naomi. Wọ́n ní kò sí. Ó gba ìdọ̀bálẹ̀, ó gba ìkúnlẹ̀, ó gba kìíní. Wọ́n ní gbogbo nǹkan pátá ní kábíyèsí tó lè fi bẹ̀ Naomi lòun fi bẹ̀ ẹ́. Gbogbo ọ̀nà tóun lè fi bẹ̀ Naomi tó máa fi gbọ́. Gbogbo ẹ̀ ní kábíyèsí ti lò tán pátá lánàá láti bẹ̀ Naomi. Wọ́n ní àfi ojú yìí tó ń ràn ní pé òun lọ. Òun ò ṣe bẹ́ẹ̀ ni, ṣé kò ní sọ bẹ́ẹ̀. Nígbà tí kábíyèsí gan ò fẹ́ gba ti Naomi. Ó ṣà ní tó bá ṣe eléyìí, tóun bá ń dazzle ẹ̀ pẹ̀lú gbogbo blessing ilé ayé yìí, ṣèbí wàá jókòó. Ṣùgbọ́n Naomi ò ń ṣèyàn bẹ́ẹ̀. Ìyẹn ẹlẹ́ran ara ni now. Kò sí bí àdúrà náà tó ṣe lè gba àdúrà. Ó ti gbà ó, Ọlọ́run ń gbọ́ ó, ṣùgbọ́n ìyẹn ẹlẹ́ran ara, ó máa sọ pé àdúrà yìí máa ṣiṣẹ́ ó, pé bẹ́ẹ̀ tí ẹ jẹ́ kóun yìí fi ààyè sílẹ̀, kóun ní ìsinmi kí àdúrà yẹn, kí kóun yìí balẹ̀ títí tí àdúrà yìí ṣiṣẹ́ ó, pé ṣùgbọ́n àdúrà yẹn yìí máa pẹ̀lú ìfọ̀kànbalẹ̀, pẹ̀lú ìrọ́jú, àdúrà yẹn máa bá òun ibikíbi tóun bá wà. Pé ṣùgbọ́n this present time, pé kí kábíyèsí jẹ́ kóun máa lọ. Kí kóun kúrò láàfin náà, òun yìí nífẹ̀ẹ́, òun yìí like, òun yìí ṣe. Pé ṣùgbọ́n tí ààfin yìí kò sí ẹni tó máa sọ fún òun pé kóun dúró sáàfin. Wọ́n ní kì í ṣe kékeré o, kò sí kékeré, kì í ṣe nǹkan kékeré ni kábíyèsí fi bẹ̀ Naomi lánàá. Tí Naomi ní ibi tóun fẹsẹ̀ sí ló ń fẹsẹ̀ sí. Ibi tóun ń lọ lọ́kàn òun wà. Wọ́n ní bí kábíyèsí pé ìyá Nífà ni. Ó kọ́kọ́ sọ pé kí àwọn gateman kán ti gate gbàgbàgbà. Anywhere tó bá rí Naomi tó fẹ́ kọjá, kó má ṣí ilẹ̀kùn fún un, má ṣí gate fún un, pé wàá lock ẹ̀ sílé. Wọ́n ní now
bí kábíyèsí ṣe tó wá pe ìyá onífá, kí ìyá onífá tètè máa bọ̀ sáàfin. Ìyẹn lánàá òde yìí, ìyá onífá, wọ́n ní bí kábíyèsí tún ṣe pé bàbá ẹ̀ bá rọ́pò. Ní báyìí lòun àti Naomi máa ń pò nínú ilé láti àárọ̀. Naomi lòun padà sí Àkúrẹ́. Kán bá òun bẹ̀ níbi tí wọ́n ti ń bẹ̀, kán bá òun bá sọ̀rọ̀. Torí tí Naomi bá ti lọ ní this time around, pé kò sí nǹkan tó máa fi bẹ Naomi, Naomi ò ní padà o. Ní nǹkan tí Naomi ti rí, tí ojú ẹ̀ ti rí ní ààfin yìí, pé kò ní padà o. Òun dẹ̀ mọ̀ pé tí Naomi bá ti kúrò láàfin, ó fẹ́ lọ marry ni. Ó marry, kò sí bó ṣe lè jẹ́. Torí àwọn èèyàn ti queue láti sọ pé kí Naomi máa bọ̀. And Naomi dẹ̀ ti ready. Kò sí remedy, kò sí ìfẹ́ kankan mọ́. Torí nǹkan tí ó ń ṣẹlẹ̀ tójú Naomi ń rí láàfin, ìfẹ́ yẹn máa ti vanish kúrò, kò dẹ̀ sí ewu kankan. Kò sí nǹkan tó lè yẹ ẹ́ ní this time around torí ẹ̀. Ṣé ẹ mọ̀ wípé wọ́n ní ó yé ọmọ tó ń ké, ó yé ìyá rẹ̀ tó ń bẹ. Ṣé rí kábíyèsí? Ìgbà tó ti sọ fún pé destiny láti ọ̀run wá ni òun àti Naomi. Ẹ má rò pé bóyá nǹkan eré ni. Wọ́n ní kábíyèsí ìbá àti ẹ̀ ṣe ju kíni lọ, kán ṣe ritual, láìmọye ritual tó ń ṣe fún Naomi. Lóòótọ́ wọ́n ní ó wá, ó ṣe ritual, ó ṣe májẹ̀mú, ó tẹ ẹ̀jẹ̀ mọ́lẹ̀, ó tẹ iyọ̀, ó tẹ gbogbo nǹkan ètùtù tó lè ṣe. Pé tí Naomi bá ti lọ, kó má lè rò pé bóyá tí obìnrin bá ti lọ nílé kábíyèsí, kò sọ́kùnrin míì tó tún lè fẹ́. Wọ́n ní ìyẹn ní ká tiẹ̀ fi rántí pé wọ́n ní spiritual kí ló ń jẹ́? Naomi ò kí ń ṣe traditionalist. Ìyẹn Christian ni Naomi. Ó ní kò sí nǹkan tí àdúrà ò lè break down. Ó máa break into pieces. Tó bá fẹ́ gbé ìgbésẹ̀ yẹn pé òun máa fi àdúrà, á kọ́kọ́ fi àdúrà tẹ̀síwájú. Ṣùgbọ́n Naomi bó ṣe wà yẹn, kì í ṣe ọ̀rọ̀ pé bóyá ọkọ ló wù ú láti fẹ́. Ìfọ̀kànbalẹ̀ ló wù Naomi láti ní. Tọ́kàn ẹ̀ bá ti balẹ̀, ọkọ. Obìnrin lè dúró, ṣùgbọ́n ọkùnrin ò lè dúró. Ó lè ní ìpamọ́ra. But àwọn obìnrin míì, Ọlọ́run ló yé. Irú obìnrin míì, we don't know. Ọkùnrin míì tí ẹ̀ dájú obìnrin míì lọ, torí obìnrin míì wọn ò lè máa ra dúró. But ẹni tó bá ní Ọlọ́run, ó ní ohun gbogbo tó bá ti ní Jésù. Bẹ́ẹ̀ ni. Òun ni Naomi. Naomi bó ṣe wà yẹn, ó ti bọ́kùnrin, ó ti bóbìnrin, ó ti bí gbogbo ẹ̀. Kí ló tún ń wá? Àfi kó focus sí iṣẹ́ Olúwa. Èèyàn ò gbọdọ̀ fi ọkùnrin bá rẹ̀ jẹ́ tí èèyàn bá ṣiṣẹ́ Olúwa o, pàápàá jùlọ obìnrin. Bó jẹ́ obìnrin náà, ó jẹ́ ọkùnrin náà. Ẹ kọ́kọ́ mú ẹ̀mí Ọlọ́run. Ẹni tó bá fẹ́ ṣe fún Ọlọ́run, ẹ̀mí Ọlọ́run á kọ́kọ́ wá lákọ̀ọ́kọ́ náà. Á tẹ́lẹ̀ sínú ẹ̀dẹ̀. Ó máa tẹ́lẹ̀ sínú inú òǹtọ̀hún láti lè jẹ́ kí àwọn material life kó má bàa ba iṣẹ́ Olúwa jẹ́ nínú ayé ẹ̀. Á kọ́kọ́ paná agbára òkùnkùn, á paná gbogbo ẹ̀ pátápátá torí Ọlọ́run mọ bó ṣe ń ṣiṣẹ́. Ṣùgbọ́n bí ti Naomi, bá ṣe ń wo Naomi ń ṣe ẹni tí ó fi ọkùnrin bá rẹ̀ jẹ́. Tó bá máa fọ ọkùnrin bá rẹ̀ jẹ́, á ti lọ marry. Girl yẹn á ti marry, á dẹ̀ ti bímọ, á ti ṣe oríṣiríṣi. Ó máa ní kábíyèsí no way, òun ti bímọ. Bó ti ẹ̀ jẹ́ ẹyọ kan, á ti bímọ síta. But no, ó ní no. Tó wà ní kábíyèsí ṣe lè ráyè wọnú ayé Naomi this time around láti sọ pé òun fẹ́ rí mú wá sáàfin. Ṣé ó yé wa báyìí? Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ jẹ́ ká erase lọ́kàn pé tó bá lọ pé ọkùnrin mìíràn ò ní lè fẹ́ torí pé wọ́n ti ṣe tradition. Àdúrà ló ń ṣe òògùn yẹn. Ṣùgbọ́n Naomi ìfọ̀kànbalẹ̀ ló need nsìn. Pé kí kábíyèsí jẹ́ kóun máa lọ. Wọ́n ní kò pẹ́ bí ìyá onífá ṣe dé ni. Ìyá onífá wá ní kábíyèsí, nǹkan tó ṣẹlẹ̀ ni pé nǹkan tí ọmọ yìí fẹ́ ẹ̀ tí ì fún. Kábíyèsí ní kí ló fẹ́. Naomi ní ìyá onífá, ẹ yìí ní sùúrù. Ẹ sọ fún kábíyèsí pé kó jẹ́ kóun tiẹ̀ máa lọ sí Àkúrẹ́ náà.
torí kò sí nǹkan tóun ti sọ, kò sí àsọtí nǹkan tóun ti sọ, kò sí nǹkan tóun ti sọ tí kábíyèsí tóun ti sọ fún kábíyèsí ò dẹ̀ fẹ́ dáhùn lóhùn pé kó jẹ́ kóun kọ́kọ́ lọ sí Àkúrẹ́ náà. Wọ́n ní ẹnu ẹ̀nà yìí wà yìí o, story yẹn gùn. Ẹ̀yin èèyàn wa, ẹ bá wa share, kẹ bá wa like ẹ. Torí nǹkan tí ìyá onífá sọ, àyè máa sọ, torí tá bá ní ká máa sọ, a ní lè gbọ́ tán, ó ti pọ̀ jù. So, a tún máa mú the next nǹkan tí ìyá onífá sọ àti tí bàbá àrọ́pò sọ. Ṣùgbọ́n wọ́n ti tilẹ̀kùn kábíyèsí pé kán kọ́kọ́ ti géètì náà. Pé bóyá àwọn ọ̀tá Naomi, bóyá àwọn ọ̀tá kábíyèsí àti Naomi, àwọn ni wọ́n ń ṣiṣẹ́ yẹn. Tójú ọmọ yẹn fi ń hàn pé òun fẹ́ lọ. Ṣé ẹ mọ̀ pé kúrò láàfin òun ṣá ló máa ń ṣe Naomi. But this time around, kò sí ogun tó le tọ́lọ́run ò ní ṣẹ́ o. Lórúkọ Jésù, ẹ̀yin èèyàn mi, ẹ bá mi share, ẹ bá mi like. A mú àwọn ètò kù wá sí etí wẹ́n, ẹ bá fi sínú comment. Àbọ̀ Ọlọ́run á dájú lórí wa. A kú ọdún Jésù Olúwa wa. Amen.